mo bá ròde. Ọmọ wọn làbújá. Fásúà yẹn ló ní tèmi. Dúpẹ́ bébí yẹn mo bá ròde. Dúpẹ́ ìyàrá. Ò lẹ́nu bí ẹja. Mo dúpẹ́ wọ́n ti sọ ó lẹ́nu bí eku. Ó lẹ́nu pọ̀pọ̀pọ̀ bí tìbọn. Sweet Mothers Club ló gbé mi jáde sí ni ọ. Abuja làwọn ará àgbà ti ń ṣeré. Financial secretary Ogun ṣe mí, mo bá ròde ẹni rẹ̀. Ọmọ oníjẹbújẹ ṣayé ló ní tèmi. Ogun ṣe mí o, aláyọ̀ mi máa rọra. Ọ̀yá Ogun ṣe mí wájú. Ogun ṣe mí wájú. Ogun ṣe mí wájú. Ogun ṣe mí wájú. Alákọ̀ọ́jì ló ń bọ̀. Kì í ṣẹ́gun sí ni olóńgbòde. Tó bá ti jẹ́ torí èdè àsìkò. Akọ̀ọ́jì o, ẹ má jiyàn sí láíláí. Èdùmàrè ló fi ṣèrìnrán mi ò sáyé. Kì í ṣẹ́gun sí ni òkè máa kọrin. Ìbànújẹ́ ó sì lọ́rọ̀ wa. Ayọ̀ṣẹ́ ní tàwa. Oya uwa 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 uwa. Oh, ayé jẹ́ kí pẹ̀lẹ́. Uwa 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 uwa. Lọ́lọ́lọ́, ayé jẹ́ kí pẹ̀lẹ́. Simply because ayé ohun agogo lẹ́nu. Ayé jẹ́ kí pẹ̀lẹ́. Ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ó fẹ́ lágbólé ni. Ọmọ tí ó máa máa fọ̀rọ̀ ẹ̀ ṣe rí rárá. Ọmọ olókè méjì takọ́tabo ọlọ́. Àsìkò ti tán tí ó fẹ́ máa jèrè ọba. Ọba ló tẹ́yẹ rí fún ẹkùn ọlá. Ọba ló tẹ́yẹ rí fún. Sọ fún wọn ẹni tó gbé kàkà kí ọba. Sambisa ló ti máa lọ fún. Torí tó bá jọrùn ìgboro wá ń tẹ́. Ọba òye pé méjì láàfin. Ẹkùn ọlá oṣù ọba nìyẹn. Kábíyèsí o. Nínú pèdèpèdè ọba nìyẹn. L'Abuja ọba nìyẹn. Nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ọba nìyẹn. Ọlátọ́rin iwájú òní rẹ̀ yìí. Kì í ṣẹ́gun senior ọba tó mọ jójó.
ti gbére mi jáde. Èmi ti dé kọ́ lọ́kọ́ máa lè roko. Ó yá ẹ̀bí náà wẹ́ lọ́gbà tó pa wá. Ẹ̀wọ̀n gègé wá kọ́ lẹ́tà orí. Àbíọ́dún ni ọmọ ẹ̀kọ́ ọlá kábíyèsí. Incoming advisor ẹgbẹ́ wọn ni. Bíọ́dún àwọn ti ṣàṣìnà Peter so. Ẹ̀rọ Kennedy ọlọ́run máa rọra ọ̀gá tí a. Oṣù owó tó di ẹ kò tì tó. Ẹkùn ọlá wọn léyìí tójú bẹ́ẹ̀ lọ. Ọlá tó di ẹ kò tó. Láyé o, wọn léyìí tójú bẹ́ẹ̀ lọ. Wá. Jẹ́ kí pèdè. Wá. Akọ̀jì. Adé jẹ́ kí pèdè. December 2nd láwa yìí. Abuja làwa tàbí ìṣeré. Ìwòyí ẹ̀nà Ọ̀ṣun ni mo wà ó. Torí Sweet Mothers Club mo ṣe fòrú wá sílẹ̀. Senior kó má bà dìjà kó má bà dà pọ́n ní. Kábárì ó tó ṣòro ẹ̀. Sunday ọmọ abẹ. Ibi tó bá wù ẹ́ ni kò má ti mí sí ọlọ́. Kábárì olùjù mí sílùú London. Bàbá Bólú olùjù mí s'Amẹ́ríkà. Tó bá sọ pé ó ti yá ó ti yá. Kì í ṣẹ́gun senior mi ò rọ́ọ̀kú ẹ̀ ṣe. Iṣẹ́ tí mo bá ṣe o. Bá gbádùn ara mi ni. KSS. Orin tí mo bá kọ o. Bá gbádùn ara mi ni. Gbogbo ìgbẹ́dùn tí mò ń bá jẹ́ onínú orin. Àkànjọ́ àgbádùn ara mi ni. Torí àyè kan lẹ́wà. Ojú tẹni tí ò lè lọ. Ayé òpin méjì. Òtẹ̀yẹ bàjẹ́ lẹ́yìn máa gbé fò. Bàjẹ́ yóò rí mi lásìkò mi. Oya uwa. Àkànjẹ́ o, àní ẹ jẹ́ kí pèdè. Ọmọdé yọmí. Alájà láyé tán ló wọlé dé. Kábíyèsí yàrá fi mo ṣe bá. Ọmọ ọlọ́yọ̀ aláàfin. Ọmọ ìtọ́jú pàṣẹ ní bèbí ẹni rẹ̀. Rọ́jọ́tù. Ẹ́sítẹ́rì òṣè òjẹ̀jú ayé. Bọ́kìtì ọlọ́lá ló ní tèmi. Senior.